àwọn sọ́jà táwọn Boko Haram ń pa yìí ṣe ń pọ̀ ju àbí níbo la fẹ́ gbé yìí gbà. Àwọn Boko Haram tún pa àwọn sọ́jà kan níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. Ohun aburú gbà, àfi kí Ọlọ́run kó Nàìjíríà yọ nínú hílàhílo. Èsúró pàdídà ó ń lé ajá, ó lè lókù báyìí tó ń dènà de olóko. Àwọn sọ́jà wa ń fojú winá ogun, wọ́n ń fojú winá ogun àwọn afẹ̀míṣòfò. Àmọ́ omi pọ̀ ju ọkà lọ. Ojú ogun yìí làwọn míì tí ń pàdé ikú wọn. Àwọn Boko Haram ni wọ́n ń pa wọ́n. Èyí tí wọ́n sì ṣe lọ́jọ́ Ajé Monday yìí kò bọ́ sí i rárá. Kò sẹ́nìkan tó mọyì àwọn sọ́jà tó kú. Àwọn ọ̀gá ológun náà fúnra wọn ni wọ́n lè sọ. Àmọ́ ohun tó ṣe àkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rínrín, òun náà ló ṣe gúnnugún pàápàá tó fi wo kókó mọ́ orí ẹ̀yìn. Níbùdó àwọn sọ́jà náà ni wọ́n ti lọ bá wọn níbi aago 9 lálẹ́. Àwọn tọ̀hún kò sì mọ̀ rárá pé àwọn ẹni aburú náà wà níbì kan tí wọ́n ń múra láti kọlu àwọn. Lẹ́ẹ̀kan náà ni wọ́n dé gìrì ni wọ́n bá dáná ìbọn tá a wí yìí bolẹ̀. ń lọ̀rọ̀ bá di pẹ́ǹtúká. Ẹyẹ kò sì sọ fún ẹyẹ pé òkú ń bọ̀ rárá. Àbí ṣé ojú iná léwùrà ń hurun dán? Bí ọ̀rọ̀ bá sì ti dà báyìí, bí ìgbà tí ìkookò bá wọ agbo ewúrẹ́ ni, ọ̀rọ̀ adìbò ló yàgò fún mi. Àdúgbò Sẹ́bọ̀ngàrí ni wọ́n ló ti ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n ń pè ní Damboa ní ìpínlẹ̀ Borno. Ohun tó sì tún mú kí ọ̀rọ̀ náà le ni pé nígbà tí àwọn sọ́jà míì tí wọ́n ránṣẹ́ pè láti wá kún àwọn lọ́wọ́ ń bọ̀, àwọn Boko Haram yìí ti kẹ́ bọ́ǹbù sílẹ̀ fún wọn ni wọ́n bá gorí ẹ̀. Ìyẹn ló sì jẹ́ kí àwọn sọ́jà tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ́pọ̀ díẹ̀ níye. Kò sẹ́ni tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní ká lára, látòrí ọ̀gá àwọn sọ́jà títí dórí àwọn tí wọ́n ń ṣèjọba. Ká má tí ì sọ tàwọn èèyàn àwọn ológun tó ń kú wọ̀nyí. Ohun àdánù gbáà ni fún orílẹ̀-èdè wa. Èyí tó tilẹ̀ ń kọni lóminú nínú ọ̀rọ̀ yìí ni pé kínní yìí kì í ṣe àkọ́kọ́ o. Ní gbogbo ìgbà làwọn ológun ń kú bẹ́ẹ̀, bíi kí wọ́n ká wọn mọ́ báràkì, bíi kí wọ́n ká wọn mọ́ bùbá, bíi kí wọ́n máa lọ kí wọ́n dènà dè wọ́n. Àwọn Boko Haram kò fi àwọn sọ́jà wa sílẹ̀ lọ́rùn nígbà kan. Nínú ọdún tá a wà yìí nìkan, eléyìí ni yóò ṣì kẹta táwọn afẹ̀míṣòfò yìí ń kọlu àwọn sọ́jà wa. Èkó asín ò sì ní kọjá kó má fi òórùn burúkú sílẹ̀. Wọn kò ní kọlù wọn níbì kan kí òkú má sùn níbẹ̀. Ó dájú pé nígbàkigbà tí irú eléyìí bá ti ṣẹlẹ̀, ọkàn ààrẹ wa nílẹ̀ yìí yóò lù kìkìkì. Òun pàápàá yóò sì rántí ohun tí òun àti àwọn ẹlẹgbẹ́ ẹ̀ nídìí òṣèlú ṣe láti jẹ́ kí ọ̀rọ̀ yìí fẹjú ju bó ti wà báyìí lọ. Tá a bá fẹ́ wí ká wí o, a kò ní wí síbẹ̀ ká kú síbẹ̀. Pọ̀n là á ṣẹ́fọ̀n, bí yóò ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀, bí yóò sì ṣomi kó ṣomi. Bẹ́ẹ̀ ni ẹjọ́ kìí ṣe tẹni ká má mọ̀ dá o. Ohun tí àwọn olóṣèlú wa kó wa sí là ń jìyà ẹ̀ báyìí. Ọjọ́ tí ìyà náà yóò sì tán lára àwọn aráàlú lẹ́nìkan ò tí ì mọ̀ rárá. Ṣé ẹ rí, bí èèyàn bá ní ọ̀tá kan tó bá ń gbẹ́ kòtò sílẹ̀ dé pé kó lè já sínú ẹ̀, àfi kí tọ̀hún ronú dáadáa kó má gbẹ́ kòtò náà jìn. Nítorí tó bá gbẹ́ kòtò náà jìn, tó bá wá jẹ́ òun fúnra ẹ̀ ní ilẹ̀ ṣú síta tó ń sáré bọ̀ lálẹ́ tó ń sáré lọ sílé, tó bá jìn sí kòtò náà fúnra ẹ̀, kìnní náà yóò burú ju ohun tó rò lọ. Àlàyé tó bá ọ̀rọ̀ olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu mu lásìkò tá a wà yìí nìyẹn. Ìdí ni pé tó bá jẹ́ kò sí òṣèlú burúkú tó ti mú àwọn olóṣèlú gbogbo ní Nàìjíríà lára ni, ọ̀rọ̀ àwọn Boko Haram tó wá di ohun tí apá ìjọba Nàìjíríà kò fẹ́ ká yìí kò lè rí bẹ́ẹ̀ o. Kódà kìnní náà ìbá ti lọ kúrò nílẹ̀ wa. Àmọ́ kò lè lọ o. Àbúrú Boko Haram kò kúrò láàrin wa. Kàkà kí ewé àgbọn dẹ̀ kókó ló ń le ni. Kí ló fà á? Kò sí ohun tó fà á ju pé àwọn olóṣèlú wa kì í ronú àtúbọ̀tán. Gbogbo ohun tí wà lọ́kàn wọn ni láti wá gbogbo ọ̀nà kí wọ́n gbàjọba lọ́wọ́ àwọn tó bá ń ṣe lọ́wọ́. Tí wọ́n bá sì gbàjọba náà tán, wọn kò ní rí kinní kan gidi fìjọba ọ̀hún ṣe. Ẹni tó bá wà láyé yìí nígbà tí àwọn olóṣèlú parapọ̀ tí wọ́n ń fẹ́ gbé Muhammadu Buhari wọlé ní 2014 sí 2015, níṣe ló dàbí ìgbà tí ogun dé, tí wọ́n kóṣẹ́ sí gbogbo ọmọ Nàìjíríà lágbárí débi pé kò sẹ́nìkan tó rò pé láàrin oṣù 6 tí Buhari bá dé ìṣòro Nàìjíríà kò ní fò lọ. Apanilẹ́kúnjayé ló pọ̀ nínú àwọn olóṣèlú wa. Wọn yóò fi ohun tó yẹ kí wọ́n ṣe sílẹ̀, wọn kò ní ṣe. Wọn yóò wá dá iná ọ̀tẹ̀ àti ẹ̀tàn,
èyí tó sì burú ni pé àwọn tí wọ́n ń tàn yìí, àwọn tí wọ́n ń rẹ́jẹ yìí, àwọn tí wọ́n ń ba ayé wọn jẹ́ yìí, àwọn náà ni wọn yóò gbàlù tí wọn yóò máa jó tẹ̀lé wọn. Ohun táyé tiwọn náà sì ṣe ń rún jẹ́gẹ́ nìyẹn. Torí bí àwọn olóṣèlú yìí bá ti dépò náà tán, gbogbo ìyà tó bá wà lọ́wọ́ wọn ni wọn yóò fi jẹ àwọn tó ń jó ijó ẹlẹ́yà kiri lẹ́yìn wọn. Bó bá jẹ́ kò sí ọ̀nà tí àwọn olóṣèlú gbé ayé wọn gbà àti àwọn ohun tí wọ́n ń ṣe ni, Boko Haram kò lè gbilẹ̀ tó báyìí o. Àbá sì ti bọ́ nínú kí náà tipẹ́. Àmọ́ ohun tí àwọn olóṣèlú yìí rí ni láti fi ọ̀rọ̀ náà ṣe òṣèlú kí wọ́n gbàjọba lọ́wọ́ Jonathan tí kìíní náà le ní àsìkò tiẹ̀ gan-an kí àwọn sì máa ṣèjọba náà lọ. Láyé Jonathan ní 2011 nínú oṣù kẹjọ ní ọjọ́ 11 oṣù náà làwọn Boko Haram yìí bẹ̀rẹ̀ sí pààyàn kiri ilẹ̀ Nàìjíríà tí wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn aláìṣẹ̀. Bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ara wọn ni wọ́n máa ń pa. Àmọ́ níjọ́ náà ni wọ́n lọ sílé àjọ àgbáyé United Nations Building ní Àbújá tí wọ́n sì ju bọ́ǹbù síbẹ̀ tí wọ́n sì pa èèyàn tó lé ní 23 tí àwọn tí wọ́n farapa sì lé ní 100 dáadáa. Bí ọdún náà ti ń parí lọ, lọ́jọ́ ọdún kérésì gan-an December 25, àwọn Boko Haram yìí tí ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Kabiru Sokoto ṣáájú wọn lọ kọlu ṣọ́ọ̀ṣì kan tí wọ́n ń pè ní St. Teresa Catholic Church ní Madala, Àbújá. Wọ́n sì pa àwọn tí wọ́n lọ ṣe ìsìn ọdún níbẹ̀ jẹ́jẹ́ wọn. Bẹ́ẹ̀ ni ọjọ́ náà kì í ṣe ọjọ́ dáadáa rárá, ọjọ́ burúkú gbà ni. Bí wọ́n ṣe pa àwọn Kìrìsìtẹ́nì tí kò ṣe nǹkan kan fún wọn yìí tó, tí wọ́n sì ń wá Kabiru Sokoto kiri nígbà tí wọn yóò rí mú ilé ìjọba ìpínlẹ̀ Borno níbi tí gómìnà ibẹ̀ ìgbà náà máa ń dé sí ní Àbújá, ìyẹn Kashim Shettima tó ń ṣe gbákejì ààrẹ wa báyìí, ibẹ̀ ni wọ́n ti rí mú o. Títí di bá a ṣe ń sọ yìí, ohun tí olórí ẹgbẹ́ afẹ̀míṣòfò bẹ́ẹ̀ yẹn lè máa wá nílé gómìnà kó tó di pé ibẹ̀ ni wọ́n ti mú àlàyé gidi kan kò jáde nípa ẹ̀ títí dòní yìí. Níbi tí wàhálà ti kọ́ bẹ̀rẹ̀ fún Nàìjíríà nìyẹn. Àkọ́kọ́ ni pé àwọn mùsùlùmí ilẹ̀ Haúsá níbi tí ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ gan-an ń rò pé àwọn mùsùlùmí ẹgbẹ́ àwọn ni wọ́n gbé jihad dé àti pé àwọn Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n fẹ́ máa pa. Nídìí èyí, ọ̀pọ̀lọpọ̀ wọn kò rí ohun tó burú nínú kí àwọn afẹ̀míṣòfò pa Kìrìsìtẹ́nì. Bẹ́ẹ̀ ni àwọn míì nínú wọn sọ ọ̀rọ̀ náà di ti ẹlẹ́yàmẹ̀yà níwọ̀n ìgbà tó ti jẹ́ pé àwọn àlejò làwọn Kìrìsìtẹ́nì tó sì jẹ́ pé àwọn tí wọ́n ń pa yìí Kìrìsìtẹ́nì ni wọ́n. Wọ́n rò pé àwọn mùsùlùmí tàbí Fúlàní tòótọ́ làwọn tó ń ṣe iṣẹ́ aburú yìí ni wọ́n bá ń fọkàn kan fẹ́ràn wọn, ń làwọn yẹn náà bá ń bá iṣẹ́ aburú wọn lọ. Ní gbogbo 2012 títí wọ 2014, gbogbo ibi tí wọ́n bá ti rí àwọn èèyàn tí wọ́n péjọ sí, níbẹ̀ náà ni wọ́n ti ń ju bọ́ǹbù sí tí wọ́n yóò kọlù wọ́n pẹ̀lú bọ́ǹbù wọn àti ìbọn tí wọ́n yóò sì pààyàn rẹpẹtẹ. Kàkà kí àwọn tí wọ́n ń darí wa, àwọn tí wọ́n ń ṣe òṣèlú àti àwọn tí wọ́n lọ́gbọ́n ìjọba, kàkà kí wọ́n dìde sọ̀rọ̀ kí wọ́n sì dìde sí ohun tó ń ṣẹlẹ̀ náà, kíá ni wọ́n ti tọwọ́ òṣèlú bọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí bú Jonathan. Bí Boko Haram bá ti ṣòro níbìkan tí wọ́n pààyàn, Tinubu yóò jáde yóò ní Jonathan lọ́lẹ̀, òun ni apá ẹ̀ kò ká ìjọba, òun ni kò lọ́gbọ́n lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun àti ẹgbẹ́ APC ni wọ́n ń pariwo kiri pé kí Jonathan tètè fìjọba yìí sílẹ̀ nítorí kò mọ ohun tó yẹ kó ṣe lórí ọ̀rọ̀ Boko Haram, àwọn làwọn lè ṣe é. Nígbà tó yá, Tinubu yìí kan náà ni kí Jonathan tú àwọn Boko Haram tí wọ́n ti mú sílẹ̀, kó fún wọn ní amnesty, kó foríjì wọ́n. Ìyẹn ni wọn kò fi ní ṣe irú ẹ̀ mọ́ nítorí gbogbo ohun tí wọ́n ń ṣe yìí àṣìṣe lásán ni. Àsìkò kan wà tí Jonathan fẹ́ yáwó pé kí àwọn fi ra ohun ìjà ìgbàlódé kí wọ́n sì tún àwọn sọ́jà wa kọ́ ní iṣẹ́ ológun sí i. Tinubu ní wọn kò gbọdọ̀ jẹ́ kó yáwó náà, pé ó fẹ́ fi owó náà dojú ìjà kọ àwọn ẹgbẹ́ alátakò, pàápàá APC ni. Bí òun ti ń sọ bẹ́ẹ̀ náà ni El-Rufai ń pariwo tiẹ̀ kiri. Òun sì nígbàgbọ́ pé àwọn Fúlàní ló ń bínú pé kò sí ohun tí Jonathan lè ṣe sí i, kó yé pa àwọn Fúlàní nítorí kò sí Boko Haram níbìkan. Nígbà tó sì hàn sí pé lóòótọ́ ni Boko Haram wà, El-Rufai ní àwọn Boko Haram tí wọ́n ń yọ gbogbo Nàìjíríà lẹ́nu yẹn, àwọn méjì ló dá sílẹ̀. Ẹni àkọ́kọ́ ni Jonathan fúnra ẹ̀ tó fẹ́ fi kí náà kọlu àwọn ẹgbẹ́ alátakò kó sì pa àwọn Fúlàní run. Pé ẹnì kejì ni Ayọ̀ Òrìṣàjẹfọ̀,
olórí àwọn ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi Nàìjíríà tí wọ́n ń pè ní CAN. Bí El-Rufai ṣe ń ta mọ́gbá tó ń ta máwo nìyẹn, nígbà tó sì sú ló bá ní kí Jonathan fún àwọn Boko Haram gbogbo tí wọ́n ti mú yẹn kó tú wọn sílẹ̀, kó fún wọn ní ìdáríjì, kó fún wọn ní amnesty, kí gbogbo wọn máa lọ. Ńlẹ́gbẹ́ àwọn àgbààgbà ilẹ̀ Haúsá náà bá jáde, Northern Elders Forum, wọ́n ní kí Jonathan fún Abubakar Shekau, olórí àwọn Boko Haram, lówó ńlá, owó rẹpẹtẹ, pé tó bá ti lè fún un lówó tó sì tú àwọn ọmọ Boko Haram sílẹ̀, wọn kò ní yọ ìjọba ẹ̀ lẹ́nu mọ́, bẹ́ẹ̀ ni wọn ò ní dààmú Nàìjíríà mọ́, wọn yóò máa lọ. Gbogbo ohun tí wọ́n ń sọ yìí láàrin ọdún 2012 sí 2014 ni o. Ọ̀rọ̀ náà sì burú nígbà tí àwọn apààyàn náà jágbọ́n láti máa jí àwọn ọmọléèwé kó. Bí wọ́n ti jí àwọn ọmọléèwé kó, bẹ́ẹ̀ ni wọ́n ń gba owó rẹpẹtẹ lọ́wọ́ ìjọba. Owó tí wọ́n bá sì gbà náà ni wọ́n fi ń ra àwọn ohun ìjagun àti àwọn ohun ìjà olóró tí wọ́n sì ń gbáradì láti túbọ̀ máa ṣe iṣẹ́ aburú wọn. Àmọ́ kàkà kí àwọn àgbààgbà ìlú forí korí lórí ọ̀rọ̀ yìí, Jonathan ni wọ́n dojú ìjà kọ nítorí kí wọ́n lè gba ìjọba lọ́wọ́ rẹ̀. Ohun tí wọ́n ń sọ ni pé nígbà tí Buhari bá ti dé báyìí, ọ̀rọ̀ Boko Haram yóò pin pátápátá ni. Ṣùgbọ́n nígbà tí Buhari dé, kò yàtọ̀ sí màláìkà tí wọ́n ń ròyìn pé ó ń bọ̀ tó wá dé tí kò tó adìyẹ. Kàkà kí òun rí nǹkan kan tó ṣe, ó fọ́ gbogbo ẹ̀ lójú ni. Buhari ló ṣí ẹnu bọ́dà sílẹ̀ lọ́dọ̀ wọn lọ́hùn tó ní kí gbogbo àwọn ọmọ Áfíríkà máa wọlé sí Nàìjíríà láì gba físà. Níbẹ̀ ni àwọn ọmọ ogun afẹ̀míṣòfò oríṣiríṣi tí wọ́n ti lé ní àwọn orílẹ̀-èdè míì àti àwọn tí wọ́n ń jagun ní àwọn orílẹ̀-èdè bíi Afghanistan, Sudan àti àwọn ibòmíì pẹ̀lú àwọn alákatakítí ẹ̀sìn gbogbo ti kún wọn ni wọ́n bá ya bò wọ́n nílẹ̀ Haúsá. Àwọn àti àwọn Boko Haram sì jọ ń ṣiṣẹ́ pọ̀ ni, kò sì sẹ́ni tó lè lé wọn jáde mọ́. Ní ọdún 2022 nìkan, láàrin ọdún náà, bùdó àwọn ológun 16 làwọn Boko Haram kọlù tí wọ́n pa àwọn sọ́jà tí wọ́n sì ṣe àwọn míì léṣe nínú wọn. Èèyàn tí wọ́n pa sì lé ní 700 dáadáa. Àwọn ìpínlẹ̀ tí kìíní náà bá fínra jù ní Borno, Katsina, Kaduna, Taraba àti Niger, pẹ̀lú àwọn ìlú míì nílẹ̀ Haúsá bẹ́ẹ̀. Bó ti ń ṣẹlẹ̀ làwọn aráàlú ń ké. Àmọ́ àwọn olóṣèlú tó ń pariwo pé Jonathan ìṣòro àwọn, òun ló mú Boko Haram wá, òun lápẹ́ kò ká kinní kan, gbogbo wọn ló dákẹ́ tí wọ́n ń wò sí bí omi inú ẹkù. Títí tí Buhari fi lọ, bákan náà lọ́mọ sórí. Kódà El-Rufai tó joyè ẹnu ń já wáyà láyé Jonathan, díẹ̀ ló kù kí àwọn Boko Haram gba ìpínlẹ̀ Kaduna mọ́ ọ lọ́wọ́ nígbà tó fi ń ṣe gómìnà ibẹ̀. Ó pariwo títí, ariwo nìkan náà la rí sí, kò sí ohunkóhun tó lè ṣe. Ní báyìí, Tinubu ló wà lórí àlééfà, òun ló lórí Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, òun sì ni olórí àwọn ológun gbogbo, commander in chief. Àwọn Boko Haram kò yé pa sọ́jà o, bẹ́ẹ̀ ni wọn ò yé dá wàhálà sílùú. Kí lòun Tinubu wá fẹ́ ṣe? Àfi kó yá túnra mú o, kí àràbá túnra mú torí odò ń gbá rèrè lọ. Gbogbo àwọn tí wọ́n jọ ṣe aráàlú lọ́nà ti dá wàhálà ọ̀hún sí òun nìkan lọ́rùn báyìí, kò yá mọ̀ bí yóò ti fa ni. Àwọn Buhari tó ń dáríjì Boko Haram, tí wọ́n ń kó wọn sínú iṣẹ́ ológun, tí wọ́n ń kó wọn sínú iṣẹ́ ìjọba, kí ni wọ́n gbà lérò? Báwo ni wọ́n ṣe rò pé irú ìwà ìyànjẹ bẹ́ẹ̀ yóò ti rí nígbẹ̀yìn? Abọ́ ẹ̀ nìyí o. Ìdúró kò sí, ìbẹ̀rẹ̀ kò sí báyìí fẹ́ni tó gbódó mi. N ó wọ ọ̀ká gbó, ẹ̀yìn ẹ̀ ni yóò fi lànà. Bí àwọn aṣáájú ìlú tàbí orílẹ̀-èdè kan kò bá ti sí níṣọ̀kan lórí ohun gbogbo, ogun tí kò tó nǹkan ni yóò kó wọn lọ. Ẹnu ẹ̀ láwà yìí o. Àfi kí Tinubu dìde, kó dìde kíá ní pàápàá, bí bẹ́ẹ̀ kọ́ omi yóò tẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Ọláyíwọlá Alága ló ṣàtúpalẹ̀ ọ̀rọ̀ ọ̀hún fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.